Yoruba leaders, Yoruba elders. Ìkànnì yín, ẹ̀yin Afẹ́nifẹ́re, ẹ kì í ṣe bàbá gidi. Bọ̀bọ̀ Jagun ní gómìnà. Mo rí lójú àlá, mi ò rí irú èèyàn nítorí kò sí tó kàn mí. Tí ma fi rí lójú àlá. Mo rí o. Àwọn ọba ìgbómìnà àti baálẹ̀ ló sọ àṣírí ọmọkùnrin yìí fún àwọn Fúlàní. Táwọn Fúlàní ṣe lè rí mú. Ẹbí bàbá Professor Adébánjí Akíntóyè, bàbá Yorùbá Nation. Fúlàní ti pa 29,000 ẹ̀yin ọmọ Yorùbá. Kò sí nǹkan kan tí anybody ṣe. Ní nísinmi. Ewé ojú omi ò kí nísinmi. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ pé láyé ní House of Representatives. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́lẹ̀ jẹ́ senators. Mo pe ilẹ̀ lẹ́ni sí yín pé kí ilẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí ní dà yín lára. Tó ẹ̀yin ọmọ ìyá wa ẹ káàbọ̀ sórí ìkànnì wa o. Ọpẹ́ o, àṣírí àwọn aṣebi kì í bò ó. Lè ṣe bí lè ṣe kà. Máa rántí pé ọjọ́ kan nílẹ̀ ó gbé wọn náà mẹ́. Àṣírí wọn ti tú. Àwọn wo ni àwọn tí wọ́n ṣekú pa Jagun ti ìlú Ìgbómìnà nípínlẹ̀ Kwara lọ́jọ́sí. Àṣírí wọn ti tú. Bí wọ́n ṣe rìn, ọ̀nà wo ni wọ́n gbé gbà. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé, bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ dákun mọ bẹ̀ yín ló kọ Ọlọ́run. Ẹ farabalẹ̀ wò ni, ẹ má sún síwájú rárá. Má fọwọ́ ọ̀dọ̀ ẹ̀ kógun. Torí kó o lè bá a mọ̀, kó o lè bá a kẹ́kọ̀ọ́ wípé ilé báyìí, ẹ̀yìnkùlé báyìí lọ̀tá wà, ilé la ṣe ní gbé. Kò sí nǹkan tó níkà tó kọjá mú. Torí tí ká ọ̀bá tí mú ọ̀bá níkà, àbá máa gbóòórùn àṣebi. Ṣé báyìí lẹ ṣe ṣe? Lẹ́sìn ń pariwo kó lóye Sunday Igboho Òòṣà máa bọ̀ wálé. Kó wá máa ṣe olórí ẹ̀ṣọ́ nílẹ̀ Yorùbá. Yorùbá yoyoyo bí iná rẹ̀. Ó wà ní ètò tí mo ṣẹ̀ṣẹ̀ parí láìpẹ́ yìí, níbi tí mo ti sọ pé orin bàbá wa olóògbé Ògúndé tó ní Yorùbá lolúwo. Fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín yìí, ọmọ Yorùbá tẹ́ ẹ bá wò tó bá farabalẹ̀ wò ó, àánú abiyamọ ṣe yín. Bí wọ́n ṣe pa Jagun, gbogbo olórí awo ti gbogbo ìpínlẹ̀ Kwara. Àwọn wo ló wà nídìí ọ̀rọ̀? Ṣáwọn ẹlẹ́sìn ni? Àbáwọn Fúlàní gan pa á? Àbọ̀bà àbí òjòyè? Àbáwọn olóṣèlú? Gbogbo ẹ̀ ló wà nínú fídíò yìí. Ẹ̀rí tí wọ́n ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún. Torí pé àṣírí wọn ti tú. Àṣírí ẹni bá dalẹ̀ ni kò ní dalẹ̀. Ẹ̀yin náà ti mọ̀, ẹni tó bá dalẹ̀ ran Yorùbá yìí níbi tá a bá dé yìí kò gbọdọ̀ dalẹ̀. Wọ́n dalẹ̀ Jagun ní ọjọ́ òbí ẹ̀, ọjọ́ tó fẹ́ ṣèkó mọ́. Àwọn kan ló lè páàsì ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan ló ju kóòdì ẹ̀ lẹ̀. Wípé tó kóòdì ẹ̀ rẹ̀ o, NIN bá di ẹ̀ ní báyìí ló ṣe rìn. Ṣùgbọ́n ìwájú báyìí bọ́mọ bó ti wù kọ́mọdé ó ṣíwájú jító, ìwájú ní ọ̀bà kùkùté. Àṣírí wọn tú o. Kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan. Débi orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, àwọn olóṣèlú, àwọn nínú fídíò tó fẹ́ wò yìí, ọlágbára ọlẹ́tìkẹ́. Ìrètí bẹ́ o fún gítà àgbẹ́ lórí. Níwọ̀n ọgbà tó bá ti tójú rẹ̀ bá ti lè kan oòrùn, tí ìrísẹ̀ sí yóò sì yọ titun. Ìwọ sáfarabalẹ̀ wo fídíò yìí, gbọ́ nǹkan sí Dr. Wùmí Lawal sọ. Gẹ́gẹ́ bí àṣírí ṣe tú sí màmá yìí lọ́wọ́, tó sì gbé jáde sí gbogbo àgbáyé. Irú èèyàn wo ni àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá? Gbogbo àwọn ọlọ́pàá tẹ ẹ̀yin tẹ́ ẹ máa ń pariwo fún. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, a ń pariwo a nílò social, a nílò police station, pẹ́ bá tẹ̀ bẹ̀rẹ̀ police station dá. A nílò báràkì. Ṣé àwọn Boko Haram tí wọ́n láwọn rìpẹ́ǹtì tí wọ́n fún tréní oṣù 6
tí wọ́n gbé aṣọ sójà lọ́rùn lẹ́fẹ́ tún gbà ní sójà ládùúgbò yìí. Bẹ́ẹ̀ ni ronúpìwàdà ṣe dáa tó. Àwọn tó jẹ́bi tí wọ́n ti ń gba owó gidigidi ìgbà wọn rí kó lè yíwọ́ ni wọ́n sáré ronúpìwàdà. Ta ló sọ fún yín pé wọn ò ní kọ́ńtàtì àwọn tó wà lọ́hùn? Ẹ gbọ́ mi dáadáa, ẹ̀ ń parí àníìdí sójà Nàìjíríà dá lóòótọ́, wọ́n kójú òṣùwọ̀n, àmọ́ tíjọba bá fún wọn láyè láti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹ bá wá fẹ́ fèrè sójà nílùú yín, ẹ yálà ọmọ Yorùbá ní kó wá o, àfẹ́ Ìgbò àfáúsá, ìyẹn lásìkò yìí títí ìgbà tá a fi kúrò nílẹ̀ yìí. Àmọ́ kílẹ̀ ń bọ̀ wá fún wọn ṣe, àní ẹ jẹ́ kó lóye Ìgbòho dé, kó padà lé, kó wá fún àwọn ẹ̀ṣọ́ tiwa lágbára. Ẹ wá worú àrà tó fẹ́ ṣẹlẹ̀, ẹ wo kí ló máa ṣẹlẹ̀, ẹ wo ẹ má jẹ́ ìgbà yín lásìkò, ẹ jáde ọlọ́pàá fídíò yìí, ká farabalẹ̀ wò ó, ẹ dákun mo bẹ̀ yín mo rọ̀ yín, kẹ́ ẹ lè bá gbọ́ ohun tó wà ń bẹ̀. Lóòótọ́ ó lè gbomi jó lójú yín o, kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀, kẹ́ ẹ lè mọ̀ yín pé inú jì, inú jì, inú ẹ̀dá jì ọ̀pọ̀ jù. Ẹ farabalẹ̀ gbọ́ fídíò yẹn, bá mi share ẹ like ẹ kọ́mẹ̀ntì dáadáa sábẹ́. Àfẹ́ ajínigbé mọ́, àfẹ́ Fúlàní ajínigbá, Yorùbá nation láfẹ́, ẹjẹ́ pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ. Ẹ ṣe àdúpẹ́. Ọ̀yá ẹjẹ́ fohùn sí fídíò yẹn nínú ilé, kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wò ó. Wọ́n mú lóye, wọ́n mú Gúnmi, wọ́n fi ilẹ̀, wọ́n lé olóyè Ìgbòho káàkiri. Gbogbo ẹ máa gbọ́. Àwọn tó pa Jagun, àwọn rèé. Ọ̀yá ó bá tòun dọ́kítọ̀, ẹ ṣe. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ́ta, ẹ kú ìfimọ́ ọmọ èèyàn ṣe, ẹ kú rọ́jú, pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀jẹ̀ tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo kí yín o. Ẹ tún súnmọ́ bí bàìkẹ́ tí wọ́n gbọ́ èyí tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí. Ẹ súnmọ́ bí pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà. Ọlọ́run má jẹ́ bá wọ́n Nàìjíríà yìí lọ o. Ọlọ́run má jẹ́ kẹ́ bá wọ́n Nàìjíríà lọ. Ọlọ́run ń pàrokò fún gbogbo wa lọ́sàn-án, láàárọ̀, lálẹ́. Lẹ́nu bí oṣù kan tí Ọlọ́run ti wá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn òjíṣẹ́ tí wọ́n fi ara, tí wọ́n fi ọkàn, tó fi tán Ọlọ́run. Ọlọ́run sọ fún wọn pé òun ti pín. Ọlọ́run ti pín Nàìjíríà. Ṣùgbọ́n àwọn bàbá wọn, mi gbọ́dọ̀ pè wọ́n ní bàbá mi. Àwọn bàbá tó wà lórí àpèrè. Bàbá Ọbásanjọ́ sí lórí àpèrè. Bọ̀tẹ́ ẹ fẹ́ ká gba Nàìjíríà, ẹ fẹ́ ká lọ sí Yorùbá nation. Ẹ fẹ́ kí Biafra kó lọ. Ẹ mọ́mọ́ wọn dání. Ẹ wà nínú àwọn tó ẹ fẹ́ kó fọmọ wọn sílẹ̀. Torí ìran Ìgbò lẹ́yìn náà. Torí ẹ mọ̀ pé tí Nnamdi bá jáde, gbùrùgbùrù méje máa ṣẹlẹ̀. Ẹ lè rí pa, ẹ fẹ́ pa. Ó ti di albatross around the neck of Nigeria. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹlẹ́jọ́ Ìyálàwálì yìí pọ̀ o, ẹjọ́ mi pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Èyí tí mo ń ṣe kì í ṣe pé mo nígboyà, kì í ṣe pé mo ní agbára, mi ò lóògùn, mi ò lówó, mi ò ní táìtù. Bọ̀tọ̀ Ọlọ́run fún mi ní ọ̀rọ̀. Mo dẹ̀ ń sọ nínú classroom, teacher ni mí, ibẹ̀ ni mo ti lákíkanjú. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run sọ pé òun ò gbé mi sáyé kí nǹkan máa jẹ́ kí n máa mú o, òun níṣẹ́ tó ń fẹ́ rán mi, mi ò mà gbọ́. Àfìgbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn sí mi pé mi ò ṣe nǹkan tóun ní kí n máa ṣe o. Tí ìbá dẹ̀ ti ṣe tí mi fẹ́ ṣeṣẹ́ tóun rán mi, kò ń ṣe nǹkan tó burú. Màá pàwọ̀dà máa bọ̀ lọ́dọ̀ òun, mi ní nǹkan ṣe nìyẹn. So ẹ̀yin ará mi, bí n tiẹ̀ fẹ́ dákẹ́, ẹ̀mí yẹn ò ní jẹ́ kí n dákẹ́. Bí n fẹ́ ṣe nǹkan kan gan
tí mo busy pẹ̀lú iṣẹ́ tèmi tí ò yẹ kí n wàhálà ara mi rárá nítorí ibi tí mo wà mi ò rí wàhálà ìgbádùn ni mo wà nǹkan tọ́lọ́run dẹ̀ ṣe fún mi ó tẹ́ mi lọ́rùn mo róúnjẹ jẹ nígbà tí mo fẹ́ jẹ bí n bá fẹ́ jẹun lẹ́ẹ̀mẹjọ oúnjẹ wà nílé tí máa jẹ tí n bá fẹ́ mu mi bákan náà ni tí n fẹ́ mu júùsì bákan náà ni mi ì tiẹ̀ kí n rà mọ́ mo mẹ́kì ẹ̀ fúnra mi ni mo ní máṣíìnì tí mo fi ń ṣe wọ́n lóríṣiríṣi ajẹ́bùdànù màá tún jẹ tán màá tún ṣe lọ sí church fún àwọn èèyàn ní every Sunday wọn ò rán mi iṣẹ́ o wọn ò bẹ̀bẹ̀ wọn ò tọrọ ó kàn wù mí kí n máa share pẹ̀lú wọn ni mo wá fẹ́ sọ fún yín ẹ̀yin èèyàn mi ọmọ Yorùbá ẹ súnmọ́ mi tẹ́ rò pé ń gbádùn ní Nàìjíríà ìyà ló fi ń jẹ yín tẹ́mi náà bá wà ń bẹ ìyà yẹn máa jẹ mí tẹ́mi bá tiẹ̀ wà pẹ̀lú yín màá ti kú tipẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ a lè máa suffering and smiling kí àwọn àjòjì Fúlàní agbénipa ìran màálù kó wà lórílẹ̀-èdè wa kó máa jẹ wá níyà kí ni wá dẹ̀ máa dùn ká máa ní kẹ́ faramọ́ tó bá yá tẹ́ bá faramọ́ títí ibi tẹ́ máa kú sí nìyẹn tá a bá ṣọ́ra ṣe torí Fúlàní kò kí àkẹ́ yìí là máa di ọ̀sán wọ́n máa pa lọ ní everyday ló ti ń pa wá láti bí ọdún mẹ́sàn-án kí ni àwọn olórí ṣe sí bàbá Tinubu ti débẹ̀ 1 year and 5 months ẹbí bàbá Professor Adébánjí Akíntóyè bàbá Yorùbá nation Fúlàní ti pa 29,000 ẹ̀yin ọmọ Yorùbá kò sí nǹkan kan tí anybody ṣe èmi ni DSS ni èmi ni ọlọ́pàá ni èmi ni àwọn patrol ni èmi ni Air Force ni wọ́n ní drone wọn ò lè gbé lọ sí Sambisa kó lọ bá àwọn Meyati Allah àwọn Bódẹjọ àwọn ISWAT àwọn Al-Qaeda àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jí wa gbé tó ń pa wá tó ń gba ẹgbẹgbẹ̀rún ọ̀nà mílíọ̀nù lọ́wọ́ wa tí kíni kan ò dẹ̀ mí wọ́n bàbá Tinubu gan wà ń bẹ̀ wọ́n pa péré jẹ wọ́n gbé màkà wálé ìran àtẹ́bí àwọn Boko Haram wọ́n fi ṣe defense secretary how crazy can anybody be who does that àfọlórí burúkú apànìyàn ló ń ṣerú yẹn ẹgbẹ́ apànìyàn CDB tó máa protect ta ló fẹ́ protect ju pé kó máa mú apá lọ nílẹ̀ kọ̀ọ̀kan lọ ó ń pàdé àpòpọ̀ ó wá jẹ́wọ́ ó ní kì í ṣòwò nìkan lòun bá wọn gbé agbésùmọ̀mí lòun bá sọ̀rọ̀ ó láwọn governors tó wà ní north ń bá wọn ṣe àwọn jọ ń pàdé àwọn jọ ń ṣe ìgbọ̀mọ̀ ni wọ́n ṣe máa gbé mọ́ Yorùbá tó máa gba mọ́ lọ́wọ́ yín tó máa destroy land yín tó máa gbé àwọn àgbẹ̀ yín kí lẹ wá ṣe fún ṣẹ́jú sí jẹ́ẹ̀lì ṣe gbé kóòlù bàbá Tinubu gbé kóòlù lórí oyè àná ti gba Friday lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti gbé Sátidé lé wa lọ́wọ́ wọ́n ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ wọ́n ti sọ wá di mùmú wọ́n ti sọ wá di múgùn wọ́n ti sọ wá di àpọ̀dà náyín mo mọ̀ pé inú máa bí yín o mo fẹ́ kí inú bí yín kẹlẹ̀ act ni mo fẹ́ kí inú bí a lot of you ìjẹta ni mo wá sọ fún yín bọ̀bọ̀ Jagun ní gómìnà mo rí lójú àlá mi ò rí irú èèyàn nítorí kò sí ìtọ́kàn mi tí ma fi rí lójú àlá mo rí o àwọn ọba ìgbómìnà àti baálẹ̀ lọ sọ àṣírí ọmọkùnrin yìí fún àwọn Fúlàní ń táwọn Fúlàní ṣe lè rí mú nìyẹn òun ló máa ń gbèjà àwọn fáàmà tí ò jẹ́ kí Fúlàní máa lọ fi màálù jẹ oko wọn ṣùgbọ́n àwọn ọba wọn dífá wọn mọ àṣírí ẹwà ẹ̀ wọ́n dẹ̀ sọ fún Fúlàní dẹ̀ lọ́pàá nígbà tí mo rí láti bí àná tí mo ti lálàyé ara mi ò ṣe bó ṣe kó ṣe ńṣe ló dàbí pé ó ń wò mí pé sórí ń tó ṣe fún mi tí a bá dẹ̀ ní ká máa jókòó ká máa dákẹ́ àwọn ọba wa àwọn politicians tẹ pè ní Yorùbá wọ́n ti dìtẹ̀ pẹ̀lú àwọn Fúlàní tó jọ ń pa wá business ló ń fi ẹ̀yin ọmọ Yorùbá ṣe kò sí nǹkan tó kàn wọ́n mujẹmujẹ ni wọ́n
wọ́n ti ní covenant pé the more bẹ́ ṣe ń pa wá the more lọ́rọ̀ ń pọ̀ sí fún wọn ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde ẹlòmíì máa kọ̀ fi kú ṣèfàjẹ́ ni o ẹ má ní mi ò sọ fún yín o ẹ jẹ́ anybody yín ẹ jẹ́ kankan inú anybody ọmọ Yorùbá ò ní sí lọ́wọ́ mi because mò ń pariwo tó mo ní kẹ́ dìde kẹ́ lọ bá àwọn governors kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn sẹ́yìn yìí pé wọ́n láti ṣe something concerning the division of that Nigeria kí governor kan dìde àwọn governor Yorùbá kọ́ lọ parọ́kọ̀ fún bàbá Tinubu prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì ìyá nínú Olúwa ó ti sọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta prophet Nasiri Israel ó ti sọ bí ọ̀sẹ̀ méjì another bishop tún jáde Bishop Ọmọ́túndé Samson mi ò rí wọn rí àwọn náà tí wọ́n jáde wọ́n ti sọ títí pé ìyàn ẹ̀rọ kó ń jẹ wọ́n lè máa ra ráìsì àpò ráìsì kúnlé lórí mi brown rice green rice white rice brown rice gbogbo ẹ̀ ló kúnlé ààrẹ ní báwa jẹ́ ẹ máa ra ráìsì ní 150,000 150,000 ṣọba isi ẹ jẹ́ that's about 1,000 per bag a bag of rice ní 1,000 America o èyí tó bá wọ́n jù tá àríwẹ̀rì $32 tó wo Nàìjíríà bá dẹ̀ da táwọn olórí burúkú olórí ikú gbé àwọn máa ṣàǹfààní èpè màálé tó pera wọn ní olórí má jẹ díẹ̀ akú tó má tó kú àfọ̀rún má wẹ̀ lọ tó bá run economy yẹn dáadáa as prudently and diligently and effectively as they should. $32 for a bag of rice be 20 naira ló máa jẹ́ 20 naira ẹ̀yin ará mi tí wọ́n bá já yín sí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní ṣe research 1977 ni mo dé America 1,000 péré ní bàbá mi fún mi pé kí n mú dání fún owó school nígbà tí mo máa dé $1,000 1,000 naira rather 1,000 naira just 1,000 naira over 1,260 ni mo fi gbà ní America ní 1977 ṣé wá mọ̀ pé 1,000 naira yẹn ń sìn kò tó 5 cents America adẹ̀ ń sọ pé ó máa da níjọ́ wo ló fẹ́ da àti repo ní 145 àti repo ní 20 naira epo ti di 1,250 ẹ̀dẹ̀ sì jókòó ẹ̀rẹ́rìn and smiley ẹ̀ ń ṣe pátí ẹ̀ ń dáṣọ ìgbẹ̀yìn ló máa jọ́lọ́pọ̀ nǹkan kan I don't know how they say it nínú ìtàn bá lọ yìí kẹrẹgbẹ tó máa fọ́ lọ́rọ̀ wa o àwa la máa sọ bí tó máa mú wa sí o àìdá ká dákẹ́ ká papò ní jẹ́ kí Fúlàní dẹ̀ máa pa everyone tó bá lè pa one by one tó bá máa fi pa 20 million àwa tó kù orí wa pé a ti fi ọmọ orogun orí wa ń gbà yẹn tá a bá dẹ̀ fi rò wọ́n rubbish wa to nothing àwọn ìtó bá kù àwọn olówó tán rò pé wọn ò lè ṣe nǹkan kan fáwọn àwọn ló máa ṣerú Fúlàní gbẹ̀yìn àwọn ló máa dance ló máa gbé omi ló máa fọ màlúù fún Fúlàní tí Fúlàní tí wọ́n máa fún wọn lẹ́gba tí ẹ bá dìde ẹ̀yin olówó ọlọ́lá politician tẹ́jẹ́ Yorùbá bọ́ọ̀rọ̀ yín ṣe máa rí nìyẹn o nítorí Ọlọ́run ti pín Nàìjíríà yẹn ẹ̀dẹ̀ kọ́ ẹ̀ fẹ́ kó lọ ẹ wá ń go into all kinds of crazy investment tí ò lè yọrí síbi kankan because Fúlàní kò mọ tó ń jẹ́ progress o the destroyers ẹ wo bó ṣe ń destroy ìlú bí tán wà ní Palestine àwọn Hamas àwọn Hezbollah tó ń fi owó kékeré tó fi ń bá Israel
lóòótọ́ ẹ sọ ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ religion o ṣùgbọ́n Israel gan ò gbà lẹ́yọ̀ o ó ti lóun máa level anybody ní ẹni tó bá dẹ̀ dá sí torí mo pé àwọn Fúlàní wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ tí ò kàn wọ́n tí wọ́n bá sọ missile kan sí Nàìjíríà ẹni tó máa kú o àwa tó máa kú ló máa kú o kò sí ìtọ́kàn wá kò sí ìtọ́kàn Nàìjíríà as at now pẹ̀lú ìjà Israeli àti Hamas ọmọ bàbá ni wọ́n má ṣe lè yanjú ara wọn kọ́ yanjú ara wọn tó bá jẹ́ pàṣún àtẹ̀kìtì ló ń jà ń sìn Ìjẹ̀bú àtọ̀ṣun Kwara àti Kogi máa ní ó yẹ ká dá sí i ṣùgbọ́n Israeli àti Palestinian kí ló kàn wá cousins ni wọ́n ọmọ bàbá ní Isaac àti Ishmael Father Ibrahim ló bí wọn kọjọ máa fà láàrin ara wọn Fúlàní tó fẹ́ gbalẹ̀ tàwa tó Yorùbá ní ká kọjú sí kò sí ìtọ́kàn yín o táwọn sábà fẹ́ dá sí kọ́ lọ dá sí ọmọ ìyá kan sí ni wọ́n kọjọ kórí burúkú wọn kó lórí ilẹ̀ tiwa kọ́ ṣáà lọ ẹ ń pariwo pé kẹ́ni sùúrù dáadáa ṣe ń gbọ́n tí Gumi wí Sheikh Gumi ọmọ Kaduna tó arbitrate pẹ̀lú àwọn Fúlàní àwọn agbésùmọ̀mí àwọn rapist àwọn kidnapper àwọn Boko Haram àwọn ISWAT Gumi ò pè wọ́n ní bandit o terrorist ló pè wọ́n ó ní bóun dẹ̀ ṣe ń ṣe meeting pẹ̀lú wọn ó láwọn ọlọ́pàá Nàìjíríà mọ̀ ń pẹ́ DSS mọ̀ ń pẹ́ àwọn government officials wà ń pẹ́ so gbogbo yín tẹ́ wà ní Senate kò ní bẹ́ńṣúọ́ fún yín ẹ̀yin tẹ́ wà ní House of Representatives tẹ́ papín ní gẹ́tẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń pẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ ní kórè oko délé gbogbo bìtìbìtì bá ti ń bọ̀ ẹ̀yin ń jẹ́ kí terrorist kọ́ máa define kọ́ máa kill kọ́ máa gbowó wa Mẹ̀tàwálé ẹ̀ mọ̀ yí pé òun àti àwọn Boko Haram lọ́jọ́ ń dúnadíra ẹ̀dẹ̀ dákẹ́ ńgbà tí bàbá Tinubu gbé síbẹ̀ Mẹ̀tàwálé apààyàn ni ọmọ Boko Haram lòun náà àti ẹ̀gbọ́n pé patron wọn ni bàbá Tinubu gbé sẹ́yìn patron Boko Haram ni Kazeem Shettima ẹnu mi gbà nígbà tó lọ́n wà nǹkan kan ní north ilé Shettima náà sì bá o kò sí nǹkan kan tẹ́nìbọ̀dì ṣe fún Isa Pantami ńkọ́ Minister of Information àbí kí lẹ pé ọmọ Boko Haram náà ni kí lẹ ṣe fún ẹgbẹ́ tiwa lórí kó máa fún àwọn ẹbí ẹ̀ láti Senegal láti Libya láti Mauritania kó máa fún wọn ní NIN tí yín wá ti bá wa ọ̀rọ̀ wa ó máa lẹ́tìkẹ́ ẹ wá wọ́ndà pé ọ̀rọ̀ wa ò tí ì níyanjú ó ṣe fẹ́ níyanjú nígbà tó jẹ́ pé irọ́ èké àbòsí ohun là ń bá kiri we cannot speak our truth to power ọjọ́ játijàti rádaràda lẹ́yìn tẹ́ pẹ́ra yín ní Yorùbá leaders Yorùbá elders ìkànnì yín ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀ kì í ṣe bàbá gidi bàbá apanimayọ̀dà nìyí ẹ̀ ń pa àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá tí ó bá jẹ́ ilẹ̀ náwó sí wọn tẹ́ pa wọ́n you are complicit you have compromised ẹ ti pàdé àpòpọ̀ and therefore you have become accessories before and after the fact. King David kan ló pa Uriah the Hittite o lẹ́tà lásán lẹ́tà ló fi rán àwọn oníṣẹ́ ẹ̀dẹ̀ ọjíṣẹ́ wọ́n gbé Uriah the Hittite wọ́n gbé sí ojú ogun wọ́n sákò lẹ́yìn ẹ̀ wọ́n jẹ́ kí àwọn ọ̀tá pa ohun tí ẹ̀ ń ṣe fún wa nìyẹn ẹ jẹ́ kí Fúlàní máa kó ìbọn AK-47 rìn káàkiri ìlú
ẹ wá gba ìbọn lọ́wọ́ wa ẹ fi lọ olórí burúkú tẹ̀ ń ṣe ẹni pé àwọn ò lè gbébọn àwọn ò lè gbọ́bẹ bò Fúlàní lè gbé ó dẹ̀ nídìí láti ó ní right láti lò ẹ jẹ́ wá gbogbo ọmọ Yorùbá tó pa ẹ jẹ́ wọ́n wà lórí ẹ̀yìn olówó ọlọ́lá olórí burúkú tẹ dákẹ́ tẹ papọ̀ níjẹ ó bẹ̀rẹ̀ látòrí bàbá Tinubu títí mọ́ orí ẹ̀yin tẹ wà ní Yorùbá tẹ wà ní Senate àti House of Rep ẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá tó pa tó gbé tó bá sùn lọ́fẹ̀ẹ́ lófò ẹ jẹ́ wọ́n wà lórí yín according to Ezekiel chapter 3 verses 18 to 21 nítorí pé ẹ mọ̀ pé àwọn Fúlàní yìí ń pa wá wọ́n ń gbé wa wọ́n ń gbọ́ gbogbo owó ẹlòmíì ti ta ilé ẹ̀ gbogbo ń tọ́ni láyé ó fi san ransom wọ́n dẹ̀ sì pa ẹbí ẹ̀ tán gbé ẹ̀ dẹ̀ dákẹ́ ó di Fúlàní Boko Haram mélòó tẹ mú tẹ jẹ́ẹ̀lì tẹ prosecute wọn ò sí lẹ́wọ̀n o ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ pé wọ́n lẹ́yìn gan wà spiritually ẹ ti wà lẹ́wọ̀n nítorí ẹ̀ ní nísinmi ewé ojú omi ò kí nísinmi gbogbo ẹ̀yin Yorùbá tẹ pé láyé ní House of Representatives gbogbo ẹ̀yin Yorùbá tẹ́lẹ̀ jẹ́ senators mo pé ilẹ̀ lẹ́ni sí yín pé kí ilẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí ní dà yín láàmú nítorí ẹ̀ ń pa wá lọ́sàn-án láàárọ̀ lóru túrú Fúlàní Ọlọ́run máa ná ìdà sílẹ̀ gbogbo yín ẹ pa pínrín jẹ ẹ ní kò kàn yín ó máa kàn yín ó máa lẹ́tìkẹ́ nítorí pé kí ni ẹni òṣìkà Ọlọ́run ní habitation yín ó máa become desolate ni ẹ lọ́wọ́ definition desolate nínú dictionary ó máa di àtàn ni ẹ lè rí bá ti ṣe ẹ lè rọ́nà gbégbà tí aláàárọ̀ bá ti jẹ́ kó dá fún yín tí alálẹ́ tó bá wo gbogbo ń tẹ́ ṣe ó máa yí gbogbo ìdànù fún yín ni àdàbí tí kì í máa ṣe pé orí ilẹ̀ Nàìjíríà tí àwọn dá Yorùbá yẹn sí ní gbogbo yín ti ń rí owó ọlá iyì yín máa wọ mi ni ẹ jẹ́ n sọ fún yín àwọn Yorùbá nǹkan pè mí àwọn ọmọ ìyá wa kan nínú Yorùbá Miss Lawal ẹ fi wọ́n lẹ̀ ẹ má sọ̀rọ̀ sí wọn mọ́ ẹ fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ yes wọ́n ń gbé yín sí ọwọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kó dá sẹ̀ríà tó dá fún King Pharaoh kó dá fún yín àdàbí tí ẹ bá ṣe nǹkan búburú sí wa mo gbé yín lé Ọlọ́run lọ́wọ́ pé àdàbí tí ẹ bá jẹ́ kí ìyà tí ò tó sí wa máa jẹ wá ní ayé yín àti àwọn ọmọ yín kò ní rí bí ayé King Saul mo ní mo gbé yín sí iwájú Ọlọ́run mo pè Supreme Court of Heaven yí pé kó dájọ́ Nebuchadnezzar fún gbogbo yín àdàbí tí bá ṣe pé ẹ tọ́jú wa ẹ ṣe ẹ̀tọ́ lórí wa bó ṣe yẹ kí ìjọba bó ṣe yẹ kó ṣe lẹ́ẹ̀ ní rí ìjọ́jọ́ Ọlọ́run ẹ máa rí o gómìnà òun nìkan kọ́ lòun lọ bá wọn Boko Haram ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ń pa ẹ̀ no wonder tó máa lé yín ojo burúkú yín ass kissers ass lickers greedy bastard yín tẹ́ẹ̀lẹ̀ mú Gumi just one man ó ń bestride the word yín Gumi is bestriding the word of all you politicians àtọlọ́wọ́ àtọlọ́lá àtọba like a colossus is riding on the crest of the waves. One person, one Gumi. Anu yìí ṣe ime èmi ọmọ Yorùbá. Àwọn ọ̀ràn yẹn jẹba banlaya. Tẹ́yìn bá escape ìyà yẹn. Ìrandíran yín mẹ́tàlá yín kò ní kọjá ìyà yẹn. Mẹ́tàlá yín mo sọ bẹ́ẹ̀. Á jẹ ìyà yẹn lójú pálí àdá ibi tó bá jẹ́ pé Ọlọ́run ò sí ní sọ́mọ̀ mọ́ tí Ọlọ́run bá sì wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ gbogbo ẹ̀yin politician tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ lajúlẹ̀ tẹ́ papínrin jẹ
tí ẹ sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tá a bá mọ̀ you have escaped. Ọlọ́run ò ní jẹ́ kí yàyẹ kàn yín but ẹ̀yin jẹ́ pápínlẹ̀ jẹ́ ẹni kò kàn yín after all ọmọ tálákà ni wọ́n àmẹ́ tó bí wọn ẹ dá mọ̀ ẹ dá mọ̀ Ọlọ́run máa ń ná pàṣán àìsàn sí mi inú yín ó máa ń ná pàṣán ikú òjijì sí mi inú yín Olúwa máa ń ná pàṣán àṣẹ tí mi inú yín máa ya wèrè the mad guy of gathering nínú Bíbélì Jésù nìkan ló lè gba demon tó kó sí lára tẹ́ bá ya wèrè tán I don't know which one of you ló máa ya wèrè but ẹni tó máa ya wèrè máa pọ̀ nù yín torí ìwà wèrè àmùkún mẹ́kọ ìwà àpọ̀dàlẹ́wù ó ti di dandan kí wèrè jáde nínú mi inú yín o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì ti sọ bẹ́ẹ̀ yí pé Ọlọ́run ní èmi máa ya wèrè nínú yín tí ẹ bá jẹ́ ká lọ sin Ọlọ́run wa bá ṣe fẹ́ sìn tí ẹ bá jẹ́ ká lọ jẹ́ ọmọ Odùduwà Yorùbá nation wa ó ní mi inú yín máa gbé lẹ́sọ̀dẹ ẹ wọnú ilé ní jáde mọ́ just like bí Babangida ṣe ń fẹsẹ̀ kan ẹsẹ̀ kan bàtà ẹsẹ̀ kan ràgó ìmí inú yín máa wọ́ọ̀sì jù yẹn lọ ìmí inú yín máa fọ́ lójú ìmí inú yín máa ṣú sí ara ìmí inú yín máa rọ lápá rọ lẹ́sẹ̀ ìmí Ọlọ́run máa gba òun lọ́wọ́ yín ìmí etí yín wọ́n máa sọ̀rọ̀ sí yín ẹ̀ ní gbọ́ it is the decree of God èmi kọ́ ni mo sọ ẹ lọ bí prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì bí Ọlọ́run ṣe sọ nìyẹn ó fi pàrokò fún yín but Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má mú ṣe o Ọlọ́run kì í ṣe ọbọ èké kì í ṣe ọmọ èké ènìyàn kò sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀ padà sí lẹ́nu rí ó máa ṣẹ ni mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run ti gbé kalẹ̀ àwọn tó máa kú lọ́jọ́ àìpé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kú èyí tọ́lọ́run máa dé wọlé pẹ̀lú àìsàn Olúwa ti bẹ̀rẹ̀ sí ní gbé wọn sínú ìgbèkùn èyí tó máa ya wèrè Wíkẹ́ tí ń ya wèrè kò tí ì mọ̀ ni ṣọ́hun ló rán wọn lọ sí Rivers kan lọ jọ́bẹ̀ kan lọ ṣe bá ó máa gẹ̀jẹ̀ yàgbẹ̀yìn ní lẹ́nu ọlọ́pàá Mr. Ẹgbẹ́rókun àbẹ̀ Ẹgbẹ́jókun lórúkọ yín ẹ̀yin lè gba ọ̀dà láti kóòtù wípé kẹ́ má lọ protect àwọn tó fẹ́ vote in case tí wàhálà bá wà ń bẹ̀ ṣẹ́rí mọ́ ṣe jó secretariat assembly ní Rivers Mr. Ẹgbẹ́dòkun and you are supposed to be a professional